welcome. Update. Mo fi àsìkò yìí mo fi tó gbogbo èèyàn wa létí. Ṣé mo wípé nígbà tí ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló mú àìjẹ́ àwa wọ́n sọ pé ìyá lájẹ́. Wọ́n ní ó yẹ kí Agbala Gabriel wọ́n ní kó lọ sùn mú ìdín. Nígbà táwọn èèyàn sọ lọ́tún lọ́sì gbogbo èèyàn sọ ti pọ̀ jù. Ìgbà tẹ́lẹ̀ àti wọ́n sọ̀rọ̀ lọ́jọ́ kan mo padà fún yín ní feedback ọ̀rọ̀ tẹ́lẹ̀ èèyàn sọ fún mi. Tí wọ́n sọ pé ó yẹ kí Agbala Gabriel kó sùn mú ìdín. Mo ní mo sọ lójú Pastor Gabriel o. Mo ní ṣùgbọ́n nǹkan tí Pastor Gabriel sọ fún mi ní pé ìyá alájẹ́ mọ́ mi ọ̀rẹ́ wo ilé tí mo fi ọwọ́ ara mi kọ́ ni mi ò gbọ́dọ̀ fọwọ́ mi wò báwo la ṣe ń gbọ́ pé èmi ni mo lọ mú ìdín kúrò lábẹ́ preaching èmi náà mo tún wá rán lọ sẹ́wọ̀n àbí mo tún wá lọ mo lọ fọlọ́pàá gbé àbí mo lọ ṣe no mo ní òkè ṣé wọ́n rí the first problem táwọn èèyàn kọ́kọ́ ní ó ní nígbà tí wọ́n rí picture tí Agbala Gabriel ya pẹ̀lú CP Ọ̀yọ́ State impression àwọn èèyàn ó ní wípé Pastor Gabriel ó yóò lọ sí police station ó lọ report mú ìdí wọn ò dẹ̀ mọ̀ pé kò rí bẹ́ẹ̀. The former CP tó wà lọ́yọ̀ State wọ́n mọ Agbala Gabriel gbogbo alámọ̀ wípé nígbà tí wọ́n ń ṣe nǹkan ṣe táwọn ọlọ́pàá wá àwọn báńdì ọlọ́pàá gan wá sí Agbala Gabriel wọ́n wá play wọ́n fún Agbala Gabriel wọ́n fún láwọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ẹ bá rántí tí ẹ bá gbàgbé jẹ́ ká máa rán wa létí. The police commissioner CP ìgbà yẹn CP yẹn ò sí ní Ọ̀yọ́ State mọ́ ẹ̀yin tí ẹ wà lórí TikTok mú kí n pè káàbọ̀ thanks for joining us. CP yẹn ò sí lọ́yọ́ State mọ́ we have another new CP so CP tó dé tó náà bá wo fà lára àwọn tó máa ń ṣe meet and greet àbí coxsackie visit àbí kíní pẹ̀kọ́ máa lórí table wọ́n ránṣẹ́ pé wọ́n pé ok àti dádúgbò yín o lára àwọn tó wá ń kí wa àti ìwé yín o báyìí ó dẹ̀ wà documented everything ọlọ́pàá bá ń ṣe máa wà documented so he was just there fún coxsackie visit ni bọ̀ nígbà táwọn èèyàn rí picture wọ́n sá kúròbá bí iléeṣẹ́ ọlọ́pàá ti invite ṣe wọ́n ládùúgbò wọ́n ti invite ìgbà tó ń gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ lórí social media wọ́n ti invite Pastor Gabriel nígbà tó ń ṣẹlẹ̀ mo ló fi tó wa létí pé àwọn gbọ́ nǹkan kan báyìí ó ṣẹlẹ̀ bla 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 gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ó gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ láì ṣe pé bóyá èèyàn wá fẹjọ́ sùn gẹ́gẹ́ bí pé aráàlú àlàáfíà sì gbọ́dọ̀ wà so he was there nígbà tó ń invite wọn báyìí wọ́n ti kọ́ sí pé wọ́n ti ṣe everything ọba ìbáyìí ló ṣẹlẹ̀ báyìí nípa tọrọ yẹn ṣẹlẹ̀ mo ra àwọn èèyàn push lórí Agbala gbé gbèsè èmi gan bá wọn jà wọn akéwì ẹwọ mi ò láì kékeré iṣẹ́ Christianity náà nígbà máa wà you have to there are some certain things you need to do to protect your name ìwọ ni rárá àpẹẹrẹ ìgbàgbọ́ ẹ wo bí àpẹẹrẹ ìgbàgbọ́ gbé wa dé mo láyọ̀ láti sọ fún yín pé àwọn mùsùlùmí àwọn àfà ìsọnù wọ́n ti kọ petition 4 wọn ò gbẹjọ́ lọ́yọ̀ sí tó yẹ kó ń bá wọn nítorí pé wọ́n ti rí picture CP yẹn kọ́ tó jẹ́ sọ story yẹn wọ́n kọ petition lọ sí Òṣogbo wọ́n yẹ rí ẹ̀lẹ́ fún mi wọ́n ṣe máa ń pè kíní kan bí azọ́ lẹ́lẹ̀ fún wọn bí ìdí ìmọ̀ bó ṣe máa ń pè bẹ̀rẹ̀ wà kódà wọ́n kọ̀ọ̀kan vocal point àbí nǹkan òun náà pọ̀ tì ṣé vocal point àbí voice point àbí nǹkan wọ́n pọ̀ mo láyè láti sọ fún yín pé ní last week àwọn àfáà ìsọnù yẹn wọ́n tẹ̀lé mú ìdí lọ sí Òṣogbo they were there at the police station l'Òṣogbo ní last week. wọ́n fẹ́ dá ìjà ìsìn sílẹ̀ láàrin Christian and Muslims ni àwọn mùsùlùmí náà ló ń gba wájú ni wọ́n ń gbẹ̀yìn bá ká mi bèrè lọ́wọ́ Ajígini pé èlò lówó ẹ̀ nínú owó tí gbogbo wa dá tàbí ṣe ilé yẹn bá mi bèrè lọ́wọ́ Fọlọ́run ṣọ́ọ̀ṣì yìí kì í sọnù pé èlò lówó ẹ̀ bẹ́ẹ̀ èlò lówó ẹ̀ lẹ́ àwọn ń bẹ̀ èlò lówó Màlíkì wọn ń bẹ̀ èlò lówó Aláàjì wọn ń bẹ̀ ní fọ́nṣáláṣí wọn tí wọ́n sọ fún wa kádàpadà tí wàhálà fi wá pọ̀ tó báyìí nítorí aṣọ́rí lọ́jọ́ kìíní àná tó ìjú máa bẹ̀rẹ̀ ipa tí Oríyọmí Hamzat kó nínú wàhálà tó wà lẹ̀ kì í ṣe kékeré o
àwọn tó jẹ́ pé ìròmì tó wà nínú odò ni. Nítorí tí ò bá rí Àgbàlá Gabriel gẹ́gẹ́ bí wípé àwọn jọ ṣorogún òwò, gẹ́gẹ́ bí ẹni tí ó rò pé ó lè gbé ṣubú lọ́jọ́ kìíní àná, mo sọ fún yín, bọ́rọ̀ bá ṣẹlẹ̀ láàrin èèyàn méjì, no matter what, wàá gbìyànjú láti parí ẹni gẹ́gẹ́ bí wípé ẹgbẹ́nu sí máìkì tó láyé mọ̀ sí, ó ní gbogbo tó bá ń ṣe ní ẹ máa gbé bọ̀ àbá yíyanjú ẹ̀, ṣùgbọ́n wọn ò yanjú ẹ̀, ó fún ẹ̀lẹ̀ ni, ó ṣàbòsí nídìí ọ̀rọ̀ yìí, ó ṣe handing over fáwọn àfáà sọnù, ẹ wá ń ródán látàbẹ́, ẹ̀yin nu Ọlọ́run, ṣùgbọ́n o kò fẹ́ kẹ́ mọ̀ ní pé Àgbàlá Gabriel igi tẹ́ ẹ fẹ́ kó wó ni kò ní wó. The issue we are having, ó lọ́rọ̀ ẹ̀yin mùsùlùmí kan tó rẹ̀ sọ pé gbogbo yín, ẹ̀yin mùsùlùmí alábòsí, ẹ̀yin mùsùlùmí ìkà, ẹ̀yin ọ̀bàyéjẹ́, at the end of the day, mo sì mọ̀ pé ẹ máa báyé mú ìdí ìjẹ ni, ẹ lọ kọ́ sílẹ̀, you are going to lose woefully. Àbí tí kò bá sí Ọlọ́run mọ́ lórí ìtẹ́. Ṣé ẹ rí mú ìdí ìtẹ́ ẹgbẹ́ pọ̀ yẹn? At the end of the day, ẹ máa sọ sí kolobo ni. Ẹ máa sọ sí kolobo ni. Ẹ fẹ́ ṣẹjọ́. Nítorí tẹ́ bá wo ìran wọn lórí social media láwọn mùsùlùmí ìsọnù tá à ń sọ yìí. Ìran wọn lórí social media yìí bí kan gbéra wọn lọ ní ẹjọ́ ni. Bí kan ṣàṣẹjọ́ kí wọ́n ṣẹjọ́ kí wọ́n ṣẹjọ́. Wọ́n ṣàfẹ́ ṣẹjọ́. Ẹ ṣàfẹ́ ṣẹjọ́. Ẹ ṣàfẹ́ kí mú ìdí òun ẹjọ́ mi. You think you have the case? Wọ́n ti wá gbàgbé ilẹ̀. Lẹ́yìn tẹ́ gbàgbé ilẹ̀ tán. Oríyọmí Hamzat ló tẹ̀lé wá. Wọ́n wá gbàgbé ilẹ̀ ni. Oríyọmí Hamzat ò tẹ̀lé wá. Oríyọmí ò tẹ̀lé wá pé kí ló ṣẹlẹ̀? Àgbàlá Gabriel kí ló ṣẹlẹ̀ sí ẹ̀yin àti Muyideen? Kò yẹ kó rí bẹ́ẹ̀, ẹ ti bínú jù, ẹ bá má ṣe báyẹn náà. No. Ẹ bá má ṣe báyẹn. Muyideen ìwà tí wọn náà wò ó dé Àgbàlá Gabriel lọ́nà òbùkún bí. Oríyọmí ò gbé ìgbésẹ̀ yẹn. Níṣọ́ bẹ́ẹ̀. Ó dẹ̀ ti lọ́jọ́ pé wọ́n ta ilẹ̀ ìjọba ni. Ìpínlẹ̀ Ọ̀yọ́ state ní sẹ́mọ̀ Oríyọmí Hamzat òkè níṣó bẹ́ẹ̀. Ó ní wọ́n ní ìwé kankan tí ó gbé jáde and not displace ẹ̀wà ń bẹ̀ ni. Àgbàlá Gabriel òkú mọ̀ pé wọ́n ń bọ̀ nígbà tó ń dé tó Oríyọmí ní ìwọ̀n gbà ìwé ilé wọ́n sì gbé jáde fún àbí òborúkọ ẹ̀ bẹ́ẹ̀. Ẹ bá wò dáadáa Oríyọmí fẹ́ sáìn fún Muyideen plan work ni ìyàwó ẹ̀ náà fẹ́ sáìn Muyideen ní kó má sáìn. Tí bá mú títí ẹ̀ bá gbàgbé jẹ́ ká máa rán rẹ̀. Tá a bá sọ̀rọ̀ látọjọ́ yìí, tá a bá kọ́mọ Oríyọmí Hamzat, àjọ ṣiṣẹ́ mídíà ẹ̀ ni. Àjọ ṣiṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ní Oríyọmí. Nínú iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tá a sì ń sọ yìí, ọ̀gá ni mo jẹ́ fún ẹ. Lọ wádìí, lọ bèrè dáadáa. Ìgbà tẹ́ni ti ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́, Oríyọmí Hamzat ò tí máa sọ̀rọ̀. Nínú iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí, ó bá mi lẹ́nu ẹ̀ ni. So mo gbé tí gbogbo ẹni mo fi lè sọ̀rọ̀ sí ẹ. And I'm also a trained broadcaster. But ìgbésẹ̀ tó gbé pẹ̀lú àwọn mùsùlùmí ìsọnù yẹn sórí kó ti ń lẹ́yìn. Ṣùgbọ́n Ọlọ́run ń bẹ lókè. Sèyíkì Fọlọ́runṣọ́ ńlẹ́ o. Bóyá kẹ́ bẹ̀rẹ̀ sí lọ máa jókòó sórí awọ báyìí. Ajígini arìngini wọ́jà ńlẹ́ o. Ìwọ náà padà sórí tirẹ̀. Gbogbo ẹ̀yin Kìrìsìtẹ́nì ẹ̀yin ẹ padà ẹ wọlé àdúrà lọ. Torógun ni wọ́n wá wàhálà. Ẹ lọ padà. Ẹ̀yin Sèyíkì, ẹ̀yin àti Sèyíkì Fọlọ́runṣọ́, Ajígini àtẹ̀yin tó kù. Àtàwọn fẹ́ẹ̀kì ẹ̀yin kílá human rights gbogbo yín. Àti gbogbo ẹ̀yin oúnjẹ yín kan tẹ́ kóra yín jọ, ẹ̀yin obìnrin kan tẹ́ kóra yín jọ, àtẹ̀yin ọkùnrin kan gbogbo yín pátápátá. Ẹ tó kan wájú Ọlọ́run. Bóyá kẹ́ padà lọ wo fídíò yẹn. Àgbàlá Gabriel ló fún Muyideen ní ilẹ̀, ó ló ń fún nílẹ̀. Owó public náà fi kọ́ ilé, Àgbàlá Gabriel ló ní ilẹ̀ yẹn. Public tó máa gbé àgbélẹ̀ wa, public àwàlà kọ́ ilé, Àgbàlá Gabriel ló fún wa nílẹ̀ ká fi bá kọ́ ilé yẹn, kówó yẹn lè tó. So àwọn public gan ní láti lọ gbé ilé wa kúrò lórí ilẹ̀ Àgbàlá Gabriel ni. Torí yóò wá bọ̀ wọ́n ní ọ̀rẹ́ ń jọ rẹ̀. Ọ̀rà ń jẹ́ ọ̀rà ẹnìkẹ́ sí ìdúpẹ́ mú tọ̀pọ̀. Ọ̀rẹ́ ni o. So tí ò bá dùn mọ́ ẹ, tí ò tẹ́ ẹ lọ́rùn mọ́, wà á fi ilẹ̀ kó fẹ́. Wọ́n á mọ̀ fún yàn ní nǹkan tó wà sọ pé thank you. I don't want, I am okay. Ẹ ṣé mà mi ò. Wọ́n ní kó wá jẹun. Ẹ ṣé mà mi ò jẹ. Ẹ ṣé àdúgbò agbábíire. You can say that. Àsìkò táwọn public máa gbowó wa padà lélẹ́yìn. Public fund ni oníkàlùkù fẹ́ gbowó ẹ̀ padà. Àgbàlá Gabriel náà fi gba ilẹ̀. Nítorí wọ́n ti
gbìyànjú kó bá raise owó mo bí wọn ọ̀tà wọ́n gbìyànjú wọ́n fẹ́ bá raise owó wọn ọ̀tà ẹ̀ẹ̀ta ẹ gbìyànjú kẹ́ raise owó fún pòrò bẹ́ẹ̀ta àìmọ́ta owó tẹ́ raise fún káàkiri lórí social media tẹ́ ìgbà káàntì kiri tó jẹ́ kẹlọ competition have you forgotten pé lórí ìkànnì táwa ẹ̀ ní Muyideen ti sọ wípé Àgbàlá Gabriel fẹ́ pa òun kí ni túmọ̀ ẹ̀ wọ́n lépa ẹ̀mí òun àbẹ́ ti gbàgbé ni ẹjọ́ kí ni wọ́n pè bẹ́ẹ̀ lórí ẹ̀yẹ lẹ́ẹ̀bù defamation of character orí ìkànnì ńlá wa àbó sọ bẹ́ẹ̀ tó lọ́ọ́ ṣe fíjọ yọ lọ dìlítì ẹ̀ àwọn cut and sew cut and paste ṣé ọlọ́tí kó ti lọ ó ti go far ó wà lórí ìkànnì yìí orí ìkànnì ló ti sọ wípé pásọ kébẹ̀ báyàwó ẹ̀ sùn yes or no wà á gbẹ̀rì jáde ayé mùsùlùmí ẹ̀yin àfa àsọnu ṣẹlẹ́yìn sọ pé nínú ẹ̀sìn ti yín tí wọ́n bá sọ wípé wọ́n rí ẹnìkan tó ṣe ẹ̀ṣẹ̀ kan tàbí tó hùwà àgbèrè wọ́n léèyàn mẹ́rin gbọ́dọ̀ rí tó gbọ́dọ̀ ṣẹlẹ̀ rí ẹjọ́ o èèyàn mélòó nínú yín lórí ajíkíní ṣé orí orí ẹbí àǹsáàtì ó wà mẹ́ẹ̀ ṣé ìfọlọ́nṣọ́ ṣé wọ́n lórí àti gbogbo àwọn afáàtẹ̀ṣọ́ ṣàbòsí lẹ́gbàá ṣé orí torí nínú ẹ̀sìn yín wọ́n léèyàn mẹ́rin ló gbọ́dọ̀ rí àbí bẹ́ẹ̀ kọ́ kí ni wọ́n ń pè yẹn defamation of character kó sọ pé yàn báyàwó ẹ̀ sùn abẹ́ ẹ̀rí bẹ́ẹ̀ ni mọ̀ ó sọ wípé pásọ Gabriel ń ta ilẹ̀ ìjọba kí nìyẹn wàá gbẹ̀mí jáde ní stéètì kó ń talẹ̀ ìjọba ṣé kò kìí ṣe defamation of character ni ilẹ̀ ìjọba tó parọ́ Àgbàlá Gabriel lè tàkùn ó sọ wípé gbogbo owó Àgbàlá Gabriel gbà kò rí kọ́mọ̀ bẹ́ẹ̀ o kò fi kọ́kọ́ sínú àkáǹtì ẹ òrówó ìran lákù bàbá lákù ẹ ó tún gba ṣọ́ọ̀bù wọ́n kọ́ ṣọ́ọ̀bù wọ́n lọ́jà sí ó jábọ́ látọ̀run ni àbó ó wù jáde nínú ilẹ̀ ẹ jẹ́ kí gbogbo máa nífura ní gbogbo gbà nínú ìwà àti ṣe ènìyàn ẹ jẹ́ ká máa nífura àwọn èèyàn wo bàbá yìí pé ó ní di rehabilitation orí ẹ̀ ò pé ó ní di kíní kan orí ẹ̀ pé torí dé wà ló sọ pé òun lè ta Àgbàlá Gabriel day one ló sọ pé òun lè ta Àgbàlá Gabriel kó gba change ẹ̀ ó yẹ kán ti fura lọ́jọ́ kìíní àná pé tó ń sọwọ́ ọ̀rọ̀ ìjáde kí ló mì ó yẹ kí pásọ Gabriel ti fura ẹni tó sọwọ́ ọ̀rọ̀ ìjáde kí ló mì ìbéèrè yóò tẹ̀lé lọ́jọ́ pé àwọn ṣáà ní ṣe ṣáà okay only head you correct 100% so kò ní problem kò ní issue kankan nínú ìran tó wà ní gbogbo Áfíríkà yìí ìran Yorùbá ló burú jù ẹni ká mọ̀ sọ pé ẹ̀sìn ká mọ̀ pé ẹ̀sìn ní ìmọ̀lẹ́ mọ́ ká mọ̀ pé yìí ní mùsùlùmí ẹ dákun nítorí tọ́lá èyí tí ń ṣe yìí kì fọlọ́hun ṣe àtàjì kí ní ṣe yìí ṣé kì í ṣe mọ̀lẹ́ gbogbo èyí tẹ́ jẹ́ kìrìsìtẹ́nì ṣe máa la ojú ní sílẹ̀ kìtà lùbọ̀ kówó orúkọ bọ̀ nìyẹn ẹ̀yin kan náà ẹ máa lajú ní sílẹ̀ báyìí ẹ máa wọ àwọn mùsùlùmí àmì ẹ máa wọ àwọn àfáà ìsọnù yìí tó jẹ́ pé ìgbésí ayé tí wọ́n mọ̀ ọ̀gbọ́n kankan kó máa gbéra wọn lọ kóòtù lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn mọ̀ kankan ìgbésí ayé wọn kọ́ ṣàmà fi jẹ ṣẹjọ́ ní ìgbésí ayé wọn wù mí ṣé ló ajígiri yẹn lásán pé òun fẹ́ wàásù kan fún mi àbí òun fẹ́ lọ wàásù àbí òun fẹ́ ṣe wàásù kan fún mi nípa ẹ̀sìn ẹ̀ tó ń ṣe tí màá lísìn sí. àbírú lẹ́gbàá yẹn tó ń pa tó wọn pàdé fún pọ́tọ́pọ́tọ́ ìyẹn ló fẹ́ squarity fún mi nípa ẹ̀sìn ẹ̀ kí n gbọ́ àbírú tó pèrè ẹ̀sẹ̀ yìí kì fọ́ náà ṣọ́. wọ́n ti pè fún court because Àgbàlá Gabriel kan wò pé ilé tí mo fọ́ra ara mi kọ́ ni àmú ìdí tí wo ló ń bá mi gbọ́ àmú ìdí ẹ fi àmú ìdí ilẹ̀ jàre mo bẹ̀ yín gbogbo ẹ̀yin tẹ́ ti follow case yìí láti ilẹ̀ ẹjọ́ ẹ lọ bá mi jókòó padà gbogbo àwọn point tí Muyideen ti sọdún tó ti yà ń tàbí tó ti grant káàkiri tó ní mi ò ti ẹ̀gbọ́n mọ́ ń gbà kan gbogbo ohun tó ti sọ yìí ẹjọ́ ẹ lọ bá mi kọ́ọ̀tì ẹ̀ jáde wọ́n fẹ́ ṣẹjọ́ àwọn àfáà yẹn wà ní wọ́n mú Muyideen dání lọ sí Òṣogbo last week àwọn náà tójú bọlé
Kìrìsìtẹ́nì ló kọ́lé fún yan mùsùlùmí ló wá bá wa fa ìjọ ló ń bá wa ṣe ìjọba yìí. Ọlọ́run mi o, ayé mi o. Ìtẹ́ ẹ̀ lè gbà. Ìtẹ́ yóò lè fi bí yín. Gbogbo ọ̀nà lẹ́yìn gbà bí kówó. Gbogbo ọ̀nà lẹ́yìn gbà bí kẹ́ bá yí ọ̀tá Àgbàlá Gabriel jẹ́. Wallahi vice versa ló máa ṣe. Ẹ ń dá padà ni. Mi ò believe bá ṣe wà lórí awísí ọ̀nà ìṣù. Mi ò believe pé ta wà lónìí lélẹ̀. Èèyàn burúkú ni wọ́n. Ṣé gbogbo ìgbà táwọn ti gbà pé àti dákẹ́ pé ẹ fi wọ́n sílẹ̀ ká máa ṣe nǹkan mi lọ. Wọ́n gbìyànjú láti raise owó kò lè bí wọ́n rí owó, wọ́n ti rò pé bàbá ẹ̀ ti lose. Yàrá kan wọ́n lè gba yàrá kó tó pọ̀ kan fún. Wọ́n gba yàrá kó tó pọ̀ fún. So wọ́n ọ̀rẹ́ pé wọn ò rógbó. Wọn ò mọ bí ìsọ́mọ́ fi padà wá sórí social media láti fi raise owó. Because wọ́n mọ̀ pé àwọn a lot of people wọ́n condemn wọn, people are condemning his heart. Yeah, no, actually kò yẹ kí bàbá yẹn ṣe báyẹn náà pé kí ló dé? Kò sí nǹkan tó máa ń lé tí ò ní dẹ̀rọ̀. Àwọn àtẹnújà wọ́n parí ẹ̀. Bẹ́ẹ̀ bá lẹ̀ fàyè àwọn mùsùlùmí eléyìí àwọn oníjìyàdì ni àwọn Boko Haram style ni because tí kì bá ṣe Boko Haram style ó yẹ kí wọ́n pè fún àlàáfíà. Ẹ ti mọ style tí mo sọ ni wípé kéèyàn máa wá bí ìjà kó máa wá wàhálà. Irú ìgbésẹ̀ yẹn kù díẹ̀ káàtó bí èèyàn méjì bá ní misunderstanding as a mùsùlùmí òdodo ó yẹ kí ẹ kọ́kọ́ wá bẹ̀ ṣe máa parí ẹ̀. As a good Christian òdodo onígbàgbọ́ òdodo ẹ kọ́kọ́ wá bẹ̀ ṣe máa parí ẹ̀ náà. Tẹ́ bá lè parí at the end of the day tẹ́ bá lose tẹ́ bá padà wá tí bá gbọ́ anybody kan ṣe ṣọ̀kan níbi kankan tó fi sọ̀rọ̀ against Christian inú Ọlọ́run abami jó yín torí wọ́n ti ní sùúrù fún yín tó ẹ̀yin lẹ́ṣà ń wá ṣọṣọ ẹ ṣà ń pè fún ṣọṣọ ẹ pè fún ogun ẹ pè fún wàhálà ẹ pè fún dúkùú ẹ pè fún ọ̀tẹ̀ ẹ pè fún rìkísí. Kí gbogbo lẹ fẹ́ gbà nínú ọ̀rọ̀ yìí ẹbí ọmọ ṣé àpẹẹrẹ òtí ẹ̀mọ́ kọ́tẹ́ǹtì láti insinuate mi ò mọ problem yìí gẹ́gẹ́ lórí ọ̀rọ̀ ilé tí èèyàn kọ́ fún yàn mi ò mọ problem yìí lórí ẹ̀. Tẹ́ fi sáré káàkiri tẹ́ kojú wọlé. Àwọn ilé the petition should come back to your state. Yes, orí bí ló ti bẹ̀rẹ̀ ibi ló ti ṣẹlẹ̀. Kò sí bá ṣe máa porí ajá tí wọ́n ní porí kòkò tó fi ṣe. Kò sí bá ṣe máa sọ pé ìsìnkú ìdè yìí tá máa sọ táà ní bẹ̀rẹ̀ ní ọ̀dọ̀ orí ọmọdé wọn tó ti bẹ̀rẹ̀. So ó wà underground yìí o. Ó sì ń ṣiṣẹ́ o. Ó ti jẹ́wọ́ nú ẹ o. Ilé of the two kò sí bá ṣe máa porí ajá tí wọ́n ní porí kòkò tó fi ṣe. Torí wọn ló ní kò ní ṣó bẹ́ẹ̀. Ó yá kẹ̀yìn sí kámẹ́rà. Ó yá àti má ti débẹ̀. Báyìí gbogbo plan mi ṣe gbogbo ẹ̀ lápàdà gbọ́. Kò sí bó ṣe ń yọ sótà ní yọ gbọ́. Sórí téèyàn méjìlá bá ti wà kò sí kí Júdásì kan má wà níbẹ̀. Gbogbo plan work àtàwọn tó panu pé abẹ́lá padà sí bódìjà gbogbo plan work tẹ́ gbé kúrò láti dí gbogbo ẹ̀ náà lápadà gbọ́. Ẹnìkan sọ pé ṣé mú ìdí tó orí ọdún tó yẹ kó wọ́n má dọ́dọ̀ ẹ̀ wọ́n lè má rí ẹni bí ó ti máa pò yọ ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì tí ò ní rí ọjọ́ wọ́n rí mú ìdí náà ni wọ́n rí mú ìdí náà gbé mú ìdí wà sọ́gbà àgbàrá wọ́n ṣe gbogbo ẹ̀ ó ní ẹjọ́ mi ilé rẹ̀ ní járe ẹ fi wọ́n sílẹ̀ everybody máa wà okay. Ṣùgbọ́n inú mi dùn wípé Ọlọ́run táwa Kìrìsìtẹ́nì sìn kò kí n disappoint wa but we need to pray. Bẹ́ẹ̀ náà sì láti máa fi àyè gba iléeṣẹ́ ọlọ́pàá láti ṣiṣẹ́ wọn a máa fàyè gba wọn káwọn náà ó ṣèwádìí they started it. Tí wọ́n bá péjọ nípéjọ ìkà bí wọ́n bá ti péjọ nípéjọ ti àbòsí bó ṣe ti Olúwa ní Olúwa máa tú wọn kábi tó gbé dáná wọn.